ADDICENT ojú tó pa ó kásá. Kókókó àgò onílé, ewúrẹ́ tó wọlé tí ojúbà ó dà sófo nílé. Ọ̀nà kún wọjà ló mú tíṣà máa da màlúù, ṣóhun náà ló mú babaláwo kó máa ṣe yahoo. Wọ́n ló yẹ kí n ti náwó wọn mọ̀kàn tí mò ń pass through. Don't judge me with your mouth, adìyẹ mi làágùn. The journey of my life, ọmọ ó deep gan, ẹ máa fọkàn bá mi lọ, kẹ̀dẹ̀ pay attention. Ìyàpò ṣe I come from Àtàpàtà dìde family, ọmọ tó bá dẹ̀ bí sí ghetto dẹ̀ ni ó yẹ kó rórí. Ọmọ Ògùn state ni mí, Ẹ̀gbá na identity mi. Ilé olórogún ni mo ti wá, where they dey do magic. Ó kọ́ lọ imagine, nǹkan tójú mi ti rí, sórí pé kò easy. Rest in peace Chief Omigade Alhaji Sulaimon. Ó kọ́ dùn mí pé bàbá ò jẹ púpọ̀ nínú oúnjẹ ọmọ. Ó fún wa lẹ́dúkéṣọ̀n, èyí tí ó kàwé nínú wa, ó fi sẹ́nu iṣẹ́. Àti kékeré ni màlẹ́mí ti kọ́ palẹ̀, àti pé wọ́n farabalẹ̀, àti gba ẹ́ mo ti fèsì ẹ̀. My primary school days, it was Ansarudeen. My secondary school days, kò easy. Pàlẹ́ mọ̀ pé mo clever, wọ́n ní kiri science. Kí lè di doctor lọ́la, kí máa attend sí patient. Wọ́n mọ̀ pé mo ti di gíran, èmi tójú mi ti ràn, èmi tó yẹ pé díẹ̀ ló kù ìbádọ́daràn. Àtìgbà yìí mo ti wọlé kẹ́kọ̀ọ́ grammar school, anytime bá ti late n kò yá ní world school. That point I know I was turn to something else. Àwa 19 mo post la máa ń rìn, ẹ lè ṣẹ́ẹ̀kì ẹ̀. Lọ́jọ́ kan báyìí agree tíṣà wa ló lọ trespass. I was so weak on that day, ṣàdédé ló wọ class. Ó ní hey stand up, what the fuck you worry you? Àwọn ọmọ class pariwo, ó sì kó dẹ̀ máa ní dogun. Ìyá yìí pọ̀ wọ́n gbẹ́gbà sókè wọ́n ná mi. Èmi tí mo wà ń para dẹ̀ ti kan mí. Ọwọ́ tí mo ní kí gbé sókè ojú wọn ló bọ́ sí. Eré ni master bá wọnú principal office. Ó ní ẹ ló sá observation ṣe ní 911 kẹ́pẹ́ police station o. Ó ní one Omigade student just beat me. Ẹ bá mi sọ fún pé mi ò fẹ́ rí school kó dismiss. All case na settlement, ọmọ na confam. Wọ́n padà fún mi ní òkín dig nínú school farm. Nínú school farm yẹn ibẹ̀ làríyá ti máa ń ṣàn. Rest in peace Naija Kolo ló máa fún mi inspiration. Èmi máa kọ chorus, Adérọ́pò máa rap sí. Sùláìmọ́ Olóbèlé ìyẹn ti wà ń Dubai sí. Táíwò Ọ̀rúnṣolú ní lọ́dọ̀ Fàjàsà. Oyèdélé Waheed bá mi tọ́jú Abubakar. Ẹ jẹ́ kí n make a short, that is how my school life goes. Wọ́n ní what next, mo ní mo máa kọ́ṣẹ́ aluminium. Ó ń ṣe mí kí wà nídìí fókà kí n máa fún wọn chorus. Mo padà yá dànù níbi tí mo ti kọ́ṣẹ́ aluminium. Ní Láfẹ́nwá mo ta memory card àti simming box. Gbogbo ìgbà tí n bá rántí ọ̀rọ̀ yìí ló máa ń bring tears. Ọ̀tọ̀ọ̀tọ̀ lolúwa kan kádàrá, so mi ò díẹ̀. Tí n bá délé lálẹ́ ó lórin kan tẹ́gbọ́n máa fún mi jẹ nínú orin yẹn. Nọ́mbà ìyẹn wà ń bẹ̀. Àchapálẹ̀ make a call. Hello Mr. JY, I got the talent also, bàbá mi ṣàlejò wà. Ẹni tó ní pure mind, ọwọ́ kan ló yí invite. Ó ní kí n wá sọ́dọ̀ òun, èmi go lose guard. Bàbá ti gbé mi wọ studio, kí lè expect bye. Mẹ́dà bá mi pa bíìtì yẹn kọ́ máa wash out for part 2.